a kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ 17 nínú oṣù kínní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn gómìnà 36 tí wọ́n ń bẹ lábẹ́ òrùlé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ìdùnnú àti àtìlẹ́yìn wọn hàn síta báyìí fún ààrẹ Bọ́lá Tinubu àti ètò ìṣèjọba rẹ̀ lórí ọ̀rọ̀ àtúntò ọ̀rọ̀ owó orí èyí tó ti ń jà lẹ̀ ranìranìn bí ejò àpá ìpátán láti ọdún 2024 nínú ìpàdé kan èyí tó wáyé nílùú Àbújá lọ́sẹ̀ tá a wà yìí, níbi tí àwọn gómìnà 36 tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ kan èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó gbé kalẹ̀, eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ owó orí àti àwọn ètò gbogbo tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè, èyí tó jẹ́ wípé ọ̀gbẹ́ni Táíwò Oyèdélé ńlálága ìgbìmọ̀ ọ̀hún. Ńbẹ̀ ńlá àwọn gómìnà ọ̀hún ti ṣe ìpàdé náà. Ẹni tó jẹ́ alága àwọn gómìnà lórílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe gómìnà ìpínlẹ̀ Kwara, òun náà wà níbi ìpàdé náà lélẹ́yìí tó sì fi ìdùnnú àti àtìlẹ́yìn rẹ̀ hàn sí àwọn ìgbésẹ̀ tí ààrẹ Tinubu gbé o lórí ọ̀rọ̀ àtúntò èyí tó ṣe ọ̀rọ̀ owó orí. Gómìnà ìpínlẹ̀ Kwara ọ̀hún Abdulrahman Abdulrasaq èyí tó sọ̀rọ̀ níbi ìpàdé náà lórúkọ àwọn gómìnà 36 orílẹ̀-èdè Nàìjíríà ló ní ohun tó bá ti pẹ́ kan kì í yá mọ́, àyábẹ̀lẹ̀ ó bẹ́ sẹ́rẹ́ ni o. Wọ́n ní báyìí àwọn náà ti jókòó tún gbogbo kinní ọ̀hún yẹ̀wò tí wọ́n sì ti kà á láti bẹ̀rẹ̀ dópin, tí wọ́n ti mọ ọ̀nà èyí tí gbogbo ẹ̀ tí yóò fi gbà rọrùn fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní nípa ìdí èyí ọ̀nà mẹ́ta èyí tí wọ́n gé sí. Wọ́n ní lákọ̀ọ́kọ́ ní ìgbà tí wọ́n bá ti buwọ́ lu ìwé àtúntò ọ̀rọ̀ owó orí náà, wọ́n ní owó tí ó máa lọ sí ìpínlẹ̀ wọn yóò fi ṣe orí òjòrí 50% nínú 100. Wọ́n ní bákan náà nínú 50% nínú 100 tó kù wọn yóò tún gé òun náà sí méjì, tí 30% nínú 100 tá a mọ̀ sí 30%, èyí náà yóò máa lọ sí àwọn ìpínlẹ̀ lórí bí àwọn ilé iṣẹ́ àti bí ìpínlẹ̀ bí wọ́n ṣe ń dá owó padà sí àpò ìjọba sí o. Wọ́n ní 20% èyí tó ṣẹ́kù sílẹ̀ òun yóò dúró bí àwọn èrò ṣe pọ̀ sí ní ìpínlẹ̀ oníkálukú. Wọ́n ní òun ní 20% ọ̀hún ló wà fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún èyí tí wọ́n tarí léde lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nílùú Àbújá nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Lórí àìríjẹ àìrímu ọ̀wọ́n gógó gbogbo nǹkan eléyìí tí ogun rẹ̀ tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fíra báyìí, púpọ̀ nínú àwọn obìnrin èyí tó kọ̀ jálẹ̀ láti gbé igbá òwò nọ̀bì àbí láti ṣe ohun tí ó dojú tì wọ́n láwùjọ, àwọn mà ni wọ́n ti di kólẹ̀kódọ̀tí fún ara wọn èyí tí wọ́n gbáwó oṣù. Àwọn àyè èyí tí wọ́n ń da àwọn ilẹ̀ ìdọ̀tí sí ní ìpínlẹ̀ Èkó ńlá àwọn ìyàwó ilé èyí tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí gbogbo nǹkan tó dogun lórílẹ̀-èdè Nàìjíríà làwọn náà máa yan fanda nínú ọlá nínú ọrọ̀, kódà tí wọ́n máa bùyàn lélẹ́yìí tí wọ́n bá jẹ ṣẹ́kù. Ṣùgbọ́n báyìí gbogbo ẹ̀ ló ti yíwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé ọ̀hún ni wọ́n ti di àwọn tí wọ́n ń ṣa ike ṣa àwọn ìdọ̀tí káàkiri orí àkìtàn ní ìpínlẹ̀ Èkó àti láwọn àyè ìgbafẹ́ gbogbo, tó fi mọ́ àwọn àyè tí wọ́n bá ti ṣe ìnáwó tí wọ́n sì máa kó sínú àpò láti lè tà kí wọ́n lè rí owó fi jẹun lórí gbogbo nǹkan eléyìí tó ti wọ́n gógó, tó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé di akúrẹ́tẹ̀, tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ baálé ilé di aláìmọ̀ṣemọ́ nínú ilé o. Lára àwọn obìnrin ọ̀hún èyí tí aṣojú kọ̀ròyìn ilé iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láwọn agbègbè kan eyín ní
ilé di aláìmọ̀ṣemọ́ nínú ilé o. Lára àwọn obìnrin ọ̀hún èyí tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láwọn agbègbè kan eyín ní agbègbè Ìkọ̀tún ní orí ààyè tí wọ́n ń da àwọn ilẹ̀ ìdọ̀tí sí. Àkìtàn yìí ni aṣojú kọ̀ròyìn ilé wa lọ èyí tó sọ jẹ́lábọ̀ wípé lótìtọ́ àti lódodo àwọn obìnrin yìí wọ́n ń kojú ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ ìṣòro nínú ilé èyí tó jẹ́ pé bùkátà àwọn ó ti fẹnu kẹ̀kẹ́ tó ti ranjú koko, ṣùgbọ́n tó jẹ́ wípé kò sí owó láti gbọ́ bùkátà lérògbà láti ṣe àtìlẹ́yìn fún ọkọ wọn ló sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di ẹni tí ń ṣagolo ṣaike káàkiri orí àwọn àkìtàn gbogbo. Lára àwọn àyè èyí tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tó fi ẹsẹ̀ bà kó tó di pé ó darí padà kúrò ńbẹ̀ ńlá ti rí inú ọjà Jákàndé ní ìpínlẹ̀ Èkó. Láti inú ọjà Jákàndé ó fẹsẹ̀ kan dé ìlú Ìkọ̀tún, láti Ìkọ̀tún lọ sí Ìjẹ̀gùn, Ìsọlọ̀, láti Ìsọlọ̀ padà sí Òṣòdì, láti Òṣòdì tó gbà wá sí Ìgàndò tó fi lọ sínú ọjà kan èyí tó ń bẹ ní Ìyànàbà àti àwọn àyè yòókù. Gbogbo àwọn àyè wọ̀nyí ni wọ́n ti rí àwọn ìyàwó ilé èyí tó rẹwà tí wọ́n sì dáadáa, ṣùgbọ́n tí wọ́n gbé ọ̀rẹ́ wà sítòsí, tí wọ́n gbé ìhùn sẹ́gbẹ̀ẹ́, tí wọ́n mú iṣẹ́ òòjọ́ wọn lọ́kùnkúndùn láti lè rí ọwọ́ mú bẹnu ní oníkálukú wọn ti di ẹni tí ń ṣalẹ̀ ṣagolo ṣaike káàkiri orí àwọn àkìtàn àti àwọn ọjà gbogbo ní ìpínlẹ̀ Èkó. Wọ́n wá bẹ̀ ìjọba àpapọ̀ lẹ̀ yìí láti dákúndábọ̀ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí gbogbo nǹkan eléyìí tó nira lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ọ̀rọ̀ epo bẹtiróòlù èyí tó gbé owó sórí tó sì ti bà nǹkan jẹ́ o. Ṣé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní àtòrílẹ̀já ti ń bàjẹ́ bẹ́ẹ̀ ẹja ti bàjẹ́ lórí gbogbo ara ẹja yòókù ló ti dọ̀bùn. Ìdí rèé tí wọ́n ṣe bẹ̀ ìjọba lẹ̀ yìí kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó nira tó sì wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ló ti tẹ ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ilé-iṣẹ́ aládàáni kan ní ìpínlẹ̀ Ògùn báyìí látàrí wípé ó fi tìpátìkúùkù fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ léjeléje obìnrin tí í ṣe ọmọ ọdún 6 ní ìlú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látẹnu alukoro wọn Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fi ọ̀rọ̀ náà léde ti sọ di mímọ̀ fún àwọn oníròyìn lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday wípé ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò aládàáni yìí tí ọjọ́ orí rẹ̀ wà ní ọmọ ọdún 44 èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Dámilọ́lá Ọ̀tẹ́gbà òun ló ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá láti wá ṣàlàyé ọ̀nà tí èṣù gbà láti tì í èyí tí èṣù ọ̀hún kò sí létí ìyà tí ó jẹ bó bá ti wu ìwà kò tọ́ láwùjọ àwọn ẹni rẹ̀. Ọ̀dútọ́lá èyí tó sọ ní wípé arábìnrin kan eléyìí tó ń ta oúnjẹ jíjẹ ẹnu èyí tó ń gbé ní agbègbè Arárọ̀mí Ajébọ̀ lójú ọ̀nà Ajébọ̀ eyín nítòsí ilé ìwòsàn ìjọba àpapọ̀ èyí tó wà nídìí àbá nílùú Abẹ́òkúta òun ló fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí lọ́jọ́rú ti ṣe Wednesday. Arábìnrin náà Sherifat Bakare èyí tó ń ta oúnjẹ lásìkò tó ń ṣe lálàyé fún àwọn ọlọ́pàá kí wọ́n tó fi ọwọ́ òfin gbé arákùnrin ẹ̀ṣọ́ aláàbò tí ṣe Dámilọ́lá Ọ̀tẹ́gbà yìí. Bakare ni òun fi àwọn ènìyàn kan sí ibi tóun ti ń ta oúnjẹ nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì ti ìmọ̀ ọ̀gbìn FUNAB èyí tí ṣe tó wà nílùú Abẹ́òkúta. Ó nínú FUNAB yìí níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n ní Ọ̀tẹ́gbà lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti mú ọmọ léńjeléje obìnrin ọdún 6 yìí lọ sínú ilé pẹ̀tẹ́sì kan èyí tó ń bẹ nínú ọgbà náà tó fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọ̀hún kó tó di pọ̀ kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ó rí i tó sì ń béèrè lọ́wọ́ rẹ̀ kí lohun tó fẹ́ fi ọmọ ọ̀hún ṣe èyí tó yára ṣàṣà láti fi ọ̀rọ̀ ọ̀hún pa ariwo síta. Ó ní àbúrò èyí tóun fi síbẹ̀ Ṣèyí Bákàrè àtòun àtọmọbìnrin ọmọ ọdún 6 yìí ni Ọ̀tẹ́gbà ló lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi tàn án kúrò lọ́dọ̀ Ṣèyí Bákàrè kó tó di pé àkàrà ọ̀hún ó tú sí epo. Báyìí Ọ̀tẹ́gbà ó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà àrò ọwọ́. Látàrí ìjà kan èyí tó wáyé ò ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin àwọn ìlú méjì kan èyí tí wọ́n pè ní
Ìfọ̀n àti Ìlóbù òun ló ti dẹ́mi akẹ́kọ̀ọ́ kan ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe Westland èyí tó wà ní Ìlóbù ló ti dẹ́mi ọmọ òun légbodò tí ìbọn bá akẹ́kọ̀ọ́ náà tó sì ti gbabẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí tá a wà yìí èyí tó fà á tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kéde kónílé-ó-gbélé láwọn ìlú méjèèjì náà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ẹni tó jẹ́ olórí àwọn ọ̀dọ́ ní agbègbè Ìlóbù sí Àṣàkẹ́ eyín ọ̀gbẹ́ni Olúfẹ́mi Sàlàkọ́ òun ló fi ọ̀rọ̀ òun léde wípé látàrí wàhálà èyí tí àwọn ọ̀dọ́ jàǹdùkú kan kó wá o láti Ìfọ̀n wọ ìlú Ìlóbù òun ló dẹ̀mí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe Westland ọ̀hún légbodò. Nípa ìdí èyí àwọn ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti tara ṣàṣà tó fi mọ́ àwọn nínú rẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìrànwọ́ tí wọn yóò ṣe láti rí dájú pé ìdájọ́ òdodo wà lórí akẹ́kọ̀ọ́ tí wọ́n pa kí wọ́n sì fi ọwọ́ òfin mú àwọn tí wọ́n wá dá wàhálà sílẹ̀ láti ìlú Ìfọ̀n wá sí ìlú Ìlóbù báyìí èyí tí wọ́n fi pa akẹ́kọ̀ọ́ gbogbonìṣe tó ń bẹ nínú Ìlóbù. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 10 òwúrọ̀ lánàá èyí tó sì mú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adélékè láti kéde kónílé-ó-gbélé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì kó àwọn ẹ̀ṣọ́ aláàbò síta láti rí pàlàáfíà ó jọba. Wọ́n ní ìbọn tí wọ́n yìn láti ọwọ́ àwọn ọ̀dọ́ jàǹdùkú ìlú Ìfọ̀n òun ló ba akẹ́kọ̀ọ́ náà tó sì gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Kí Ọlọ́run ọba kó máa ṣọ́ wa nínú gbogbo ìrìnàjò wa o. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn Ayọ̀dèjì Balógun èyí tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid òun mà ń ló ti gba àmì ẹ̀yẹ àti ìwúrí kan gẹ́gẹ́ bí àkọ́kọ́ àwọn òǹkọrin tàkasùfé ní ilẹ̀ adúláwọ̀ èyí tó ń gba owó jù lórí ìkànnì ayélujára ìgbórinsíta tá a mọ̀ sí Spotify, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe atọ́nà àti àyẹ̀wò bí àwọn ọmọ Nàìjíríà àti àwọn olórin lórí àwọn ìkànnì yìí bí wọ́n ṣe ń gbọ́ orin wọn tí wọ́n sì ń ṣe dáadáa sí tó ń ti ewó èyí tó ń wọlé sínú àpò àsùnwọ̀n wọn báyìí ni wọ́n gbé jáde wípé Ayọ̀dèjì Balógun èyí tí a mọ̀ sí Wizkid ni olórin ọmọ ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ eléyìí tó ṣe dáadáa jù èyí tó sì ń gba owó tó pọ̀ jù lórí ìkànnì náà láàrin àwọn 10 èyí tó jẹ́ wípé 9 nínú wọn ní ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ọ̀kan jẹ́ ọmọ orílẹ̀-èdè South Africa. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbẹ̀ eléyìí tí wọ́n gbé jáde, Wizkid ló ń gba mílíọ̀nù kan dọ́là báyìí tí í ṣe owó ilẹ̀ Amẹ́ríkà. Òun ló wà ní orúkọ àkọ́kọ́. Ẹni tó ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kejì òun náà ní Burna Boy tó ń gba $782,148. Ẹni tí ń bẹ ní ipò kẹta òun náà ní Tems eléyìí tó ń gba $660,210.
ẹni tó wà ní ipò kẹrin òun ni Tyler tí í ṣe ọmọ orílẹ̀-èdè South Africa èyí tó ń gba $607,804. ẹni tó wà ní ipò karùn-ún òun ni David Adeleke Davido tóun gba $458,605. ẹni tó wà ní ipò kẹfà òun ni Ọlọ́ládé Ahmed tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́ tóun náà gba $451,553. ẹni tó wà ní ipò keje Ọmálè òun náà ni ó ń gba $421,123. ẹni tó wà ní ipò kẹjọ òun náà ni Iron Star èyí tóun náà ń gba $400,972. ẹni tó wà ní ipò kẹwàá òun náà ni Rema tóun náà ń gba $367,973 gẹ́gẹ́ bí wọ́n ti gbé jáde èyí tí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú ìròyìn. tó ẹyẹ èèyàn wa Yorùbá bọ̀ wọ́n ní àpèmọ́ra báyìí là á pe tèmídìrẹ ire ni ó máa bọ̀ lọ́dẹ nìkan kan wa lọ́jọ́ ayé wa gbogbo. ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì. mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́ láṣẹ Lédùà. Fúnmi Adénúgà lẹni tó mọ̀ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.